Ẹ káàbọ̀ padà. Ní báyìí a lọ sí abala tó kẹ́yìn lórí ètò wa tòní, níbi tá a ti máa pa àlọ́ àpagbè tá ń pa lọ níjẹjọ a ò sọ tán. Lónìí la parí rẹ̀. Àlọ́ àpagbè wá dá lérí ìjàpá àti ẹlẹ́dẹ̀. Níbi Yorùbá bọ̀ wọ́n ní bá a bá dá 20 ọdún ó ń bọ̀ wá kọ̀la. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọ̀run méjì pé o. Ẹlẹ́dẹ̀ sì retí ọ̀rẹ́ rẹ̀ ìjàpá títí ṣùgbọ́n ìjàpá ò yọjú. Nígbà ó di ìdájí ọjọ́ kejì nífẹ̀rẹ̀ ni ẹlẹ́dẹ̀ gbéra ó sì gbọ̀nà ilé ìjàpá lọ o. Nígbà ìjàpá rí wípé ẹlẹ́dẹ̀ ti yọ lókè ó sì fa ìyàwó rẹ̀ bọ́ síta ó sì wípé ńdàyà mi délẹ̀ ń tì í ọ máa lọta lórí mi. Ìkìlọ̀ kékeré kan rèé fún o. Bí ẹlẹ́dẹ̀ bá débí ohun yòówù tí ẹlẹ́dẹ̀ bá béèrè lọ́wọ́ rẹ̀ o gbọ́dọ̀ dá lóhùn bẹ́ẹ̀ o sì gbọ́dọ̀ fèsì. Yánníbo ó sì gbà sọ́kọ rẹ̀ lẹ́yìn. Ìtàn lórí Yoruba Tales TV.